Africa Content TV. Àìdè wá sí ìlú kí n má ṣe báwọn káwọ́ lérí ní ọdún tuntun àtẹ̀mí àti ẹ. Torí mo lọ́lọ́run lẹ́yìn. Olúwa dúró, ọkọ mi balẹ̀, kíní kan kò ní ṣe mí. Tí o sẹ́ni kan, tí o sẹ́ni kan. Ṣàtìgbọ̀n rí pé ọlọ́lọ́run ọba. Ọpẹ́ ni kó dúpẹ́ lẹ́tọ́ bá rẹ̀ kó dúpẹ́ lọ́kùn ọba. Ilẹ̀ iṣu, ilẹ̀ mọ́. Ọlọ́jọ́ ń kájọ́, àwọn ọmọ ẹ̀dá gbàgbé. Wípọ́pẹ́ ló yẹ ká máa dún. Ọlọ́run ọba òníhun méjì tí ó gbà lọ́wọ́ wa mọ́kànlá òjò ká àgbàlá àmúre ni. Ìpín ẹ̀kúrú nínú ọdún ọ̀hún. Òjò jẹ́ tiwọn mọ́kànlá àdúgbò oore. Àti wọ́n bọ́ sínú tuntun báyìí 2023. Gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ lọ́wọ́ bá o. Gbogbo predictions tó ń wí. Wọ́n láwòrán oore wájú ọmọkànlá ọ̀ nínú ọdún tuntun. Èmi á tẹ́wọ́ kórè tèmi o, màá tẹ́wọ́ kórè tèmi. Ẹni bá ń kó tẹ́wọ́ kórè. Àyìndé wá sí mi, ẹ̀jẹ̀ àjọ̀nàwọ́, èmi á tẹ́wọ́ kórè. Orí owó, orí ọmọ, àlàáfíà, àìkú bá yọrọ, ìgbékalẹ̀ ní iṣẹ́, kí n jáde nílé, kí n padà wọlé láyọ̀. Ìjàmbá ọ̀nà wọ́n fi mú. Àyìndé wá sí ìlú kí n má ṣe báwọn káwọ́ lérí ní ọdún tuntun àtẹ̀mí àti ẹ. Torí mo lọ́lọ́run lẹ́yìn. Orí lápò ọlọ́run ọba, orí ṣíṣe òdùwọ́, àtẹniṣe mi, àtẹniṣe gẹ́gẹ́. Ọlọ́run yìí, ọba àánú, ẹjẹ́ gbọ́dọ̀. Ọbẹ̀ lẹ́bùrú kẹ́. Kò ní ohun tí ó gbà lọ́wọ́ wa mọ́kànlá òun ló fún wa. Gẹ́gẹ́ bí àdéhùn, kálukú ti lọ́jọ́ tí ó wáyé, àtẹ̀tì lọ́jọ́ àpá lọ. Ṣùgbọ́n ká máa ṣe dandan láyé, ká sì nígbàgbọ́ pé Elédùmarè Ọlọ́run bá ń bẹ.
a máa tú mi lára. Ó ní gbẹ́rù tó wúwo sórí. Wàá láyọ̀, wàá lálàáfíà. Ṣáàtì dúpẹ́ fẹ́lẹ́ dúpẹ́ rẹ̀ gbogbo tó o bá ní lára tiẹ̀. Ọlọ́run ó ṣe 2022. Ó ṣọdún òun, ó ṣe lọ́dún dáadáa fún wa o. Àrìlò ní ti dáadáa.